Sami kí ló ń ṣe yìí. ẹ̀gbọ́n mo ń ṣe bẹ́ẹ̀ náà ni. Jésù ò fẹ́ ṣiṣẹ́ dégbò yìí náà ló fẹ́ máa ṣe kiri lọ́bì ìṣòro báwo àfún ẹ̀ṣẹ́ kò ṣiṣẹ́ olóòṣe ìwọ ọmọ yìí láyé mi. kí lè ṣe. ẹ káàmù ẹ máa ṣe é ṣẹlẹ́mọdé yìí kò fẹ́ ṣiṣẹ́ rárá gbogbo gbà àmúdẹ máa ń sọ fún àwọn Yorùbá náà lọ sọ pé iṣẹ́ lóògùn ìṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi. torí ẹ̀ náà mo ṣe ń ṣiṣẹ́. lẹ́nu òṣì sọ̀hún ṣé iṣẹ́ ló ń ṣe iṣẹ́ burúkú òlélẹ̀. ẹgbẹ́ ni sọ̀hún iṣẹ́ lóògùn iṣẹ́ àbí iṣẹ́ lóògùn iṣẹ́ ṣé ẹni ilé ìlọ ìṣìwà ẹni iṣẹ́ lóògùn iṣẹ́ ètò ìdúná mo gbọ́ pé iṣẹ́ tíṣà lè máa ń ṣe. bẹ́ẹ̀ni. pé bí skul márùn lè máa ti ń ṣiṣẹ́. bẹ́ẹ̀ni. àtúnyẹ ti tíṣẹ́ tíṣà ọ̀hún àtọ́dún yìí ṣé mọ́tò lẹ ti rà ní àbí kẹ̀kẹ́. ìṣọ́kà mọ́ bàbá díò fagúwà náà mi sọ wípé iṣẹ́ la fi ń dẹni gíga ìdí nìyẹn tí mo ṣe tẹpá mọ́ṣẹ́ ọwọ́ mi kémi náà lè dẹni gíga. Oh my God. èmi náà rí lára yín ẹga. bàbá. ní àtọmọ ìta ló ga jù. nínú àtọmọ ìta ló tẹpá mọ́ṣẹ́ jù. jẹ́ nǹkan ń lò nílé yìí ọmọ yìí ló rà. ìṣọ́kà. ọjọ́ tí wọ́n fi machine báyẹn tán ní pé ẹ tiẹ̀ mú díẹ̀ kan wá rí ọkàn nílẹ̀ àfi kẹ́ máa ráhùn. Apostle, we hear of this. tv tá à ń sọ oúnjẹ tó wà nílé yìí ọmọ yìí náà ló tún rà ó yẹ sọ fún mi ta ló ga jù ní ẹ̀ẹ̀mejì. ta ló wá ga jù ní ẹ̀ẹ̀mejì báyìí. wo ọmọ tẹ̀lé mi wà lọ́kọ́ mi níṣẹ́ kémi gan dẹni gíga bíi titi ẹ̀. wo tẹ̀lé mi àwọn lọ́kọ́ mi níṣẹ́.